Bismillahirrahmanirrahim. Mo fẹ́ fi fídíò yìí pe Ajánásì Ìsọnù ní àkíyèsí. Èmi ẹ fẹ́ dá sọ̀rọ̀ àfà torí pé n tó da òun àti ọ̀gá rẹ̀ pọ̀ tó fi rò ó pé ọ̀gá mi ìní bá ẹ ṣe mọ́, àmọ́ a sì ṣèwádìí ẹ̀. Ní kúkú sọ méke, ṣùgbọ́n ó ti tó bí fídíò méjì mẹ́ta tí mò ń wò tí èdè àbùkù ń jáde látẹnu Ajánásì Ìsọnù bọ́ sọ́dọ̀ ọ̀gá rẹ̀ táwa máa mọ̀. Ìyẹn làwa fẹ́ pè lákìyèsí sí. Gbérin wọn ò gbérin, èwo ń tí ṣòkòtò bàbá rẹ̀ lọ́wọ́ wóde, kí ni wọ́n bi ẹ́, kí ló fi ń dáhùn? Àbá, ìdánilójú wà wípé in tó dà wá ọ̀tàgá rẹ̀ pọ̀ kìí sí ọ̀rọ̀ ìpanilọ́mọ, kìí sì sọ̀rọ̀ ìfẹ́ra ẹni lóbìn. Ìyẹn dájú. Tọ́, in tó wá lè jẹ́ tó fi jẹ́ pé ìlànà tí ìrẹ́gbà láti túká pẹ̀lú ọ̀gá rẹ̀ yẹn ló gbé gbà, tí ìlànà míì sì ń bẹ tó rẹwà tí ò ní mújà dání, tí ò ní mọ́ta dání. Ó wà tí ìlànà yẹn ò wá sí tọ̀ àfìlànà tógún. A sì rí ìgbésẹ̀ kankan láti ọ̀dọ̀ ọ̀gá rẹ̀ yìí. A rí ìgbésẹ̀ kankan tó jọ mọ́ tìjà àbí tógún látọ̀dọ̀ rẹ̀. Ó dà níjọ́ tí ṣẹlẹ̀ kan tó ṣẹlẹ̀ tó jẹ́ ṣẹlẹ̀ ńlá sí ń kí ààrẹ, ọ̀gá ẹ̀ tó kí ẹ. Bó ṣe jẹ́ pé ńgbà tí wọ́n ṣe tán tó sọ̀rọ̀ lórí ẹ̀, ẹnu yẹpẹrẹ ló tó fi sọ pé kí àwọn àfáà wa kìíní náà, àwọn náà wọ́n kí wa lórí nẹ́ẹ̀tì, a kí wọn níyì tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Àbá, béèyàn bá fi ẹnu yẹpẹrẹ sọ̀rọ̀ tiyín náà lẹ́gbẹ̀ẹ́ wa, á dún tọ̀ún lóhùn, á takò gẹ́gẹ́ bí ògo tẹ́yin náà jẹ́ fún ìlú wa. Wọ́n wá tún sọ̀rọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, mo gbọ́rọ̀ yẹn bí àná ìjẹta. Mo rò pé ọ̀rọ̀ nípa ilé ẹlẹ́bọ kan tí ń bẹ l'Ábẹ́òkúta táwa náà ń gbọ́ fìrìfìrí rẹ̀, pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti gbọ́ pé ilé ẹlẹ́bọ kan ń bẹ ní sáìdì Abẹ́òkúta t'Ajánásì Ìsọnù ń ná. Ilé àwọn ẹlẹ́bọ bí à ń sin àlìjànú. Tọ́, mo rò pé ẹnìkan sọ̀rọ̀ lórí ẹ̀. Tọ́, Ajánásì Ìsọnù wá fẹ́ kílẹ̀ ààrẹ kúrò níbẹ̀ pé òun ò bá wọn ṣe ẹ̀sìn bẹ́ẹ̀, wọ́n kàn ṣàdúrà fún òun ní ìwòsàn lòun wá débẹ̀. Ó wá tún ta sílé àfà rẹ̀, ilé ọ̀gá rẹ̀ wọn tó ta síbẹ̀. Kódà ibi táwọn wà ń gbà kan tó jẹ́ pé wọ́n lè sọ yí pé àwọn gbérun nílé ọ̀gá rẹ̀ tá a mọ̀, tó yẹ pé gbogbo òrun lẹ́jọ́ kípọ̀ tó ṣojú wa táwa náà sì jọ tá a sì jọ kí. Wọ́n ń pòwe mọ́ bẹ́ẹ̀ bí ìgbà wípé ọ̀gá rẹ̀ yẹn sọ fún yín rí pé òun gbérun yín. Ajá bẹ̀rù Ọlọ́run. Kódà bó bá ṣe sọ rí, ṣé n tí wọ́n bi ẹ́ nìyẹn? Àwọn ọmọ bàbá Ànábì Yusuf alayhi salam nígbà wọ́n pàdé láàfin Yusuf, táwọn Ànábì Yusuf wá dá ọgbọ́n láti fi nǹkan kan skéèlì sínú ẹrù Bùnìyámìn tó jẹ́ ọmọ ìyá Yusuf láàrin wọn kó lè ráyè mú kalẹ̀. Wọ́n wá ní kí wọ́n sọ yí pé ó jalè. Kìkì wá kàn ariwo sọ láàrin ara wọn. Dípò káwọn ọmọ bàbá rẹ̀ ó rescue ọmọ bàbá wọn kúrò nínú ewu pé owó ọmọ yáwó yín sólè, kò lè jalè. Èsì tó jáde lẹ́nu wọn ni wípé yóò ṣe bẹ́ẹ̀. In yasirik, tó bá jẹ́ pé lóòótọ́ ló jalè. Ẹ máa gbọ́ yáyá Al-Qur'ani. Wọ́n ń bá àwọn tó fẹ́ fìyà jẹ ọmọ bàbá wọn sọ̀rọ̀ wípé in yasirik,
tó bá jẹ́ pé lóòótọ́ ni Bùnìyámínù yìí jalè fàkọ́dí sàrákà àhúnlà omi kọbílù ó lọ́mọ ìyá kan náà tó fi olè ń jọ tó náà máa jalè. Ìgbà Yusuf gbọ́rọ̀ yẹn fa asarraha Yusuf fi nafsihi wa lam yubdiha lahu. Yusuf fọ̀rọ̀ ń pamọ́ sẹ́mi kò fẹ́ jẹ́ kí wọ́n ó tètè mọ̀ kóun náà ni ọmọ ìyá tí wọ́n ń wí tí wọ́n ń pè lólè. Ó dákẹ́, ó wá fún wọn lésì kan, èsì yẹn mo fẹ́ lò ó ní antum sharru makana. Ẹ̀dá gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ yìí ẹ̀dá kí ló fà tẹ́ ẹ fi dá wallahu a'lamu bima tasifuna. Èyí tẹ́ ẹ ń sọ fún wa lónìí òun ó lọ́mọ ìyá kan tí ń jalè òun Ọlọ́run nú àtẹ̀yìn lẹ́jọ́ mọ̀ ń pa rẹ̀ kò sójú àwa. Èyí tó ṣe ní ìsinla ní ẹ̀sìn dájọ́ lé lórí. So wọ́n lẹ̀ ń lọ ń ṣe bọ́m̀bì kan pẹ̀lú àwọn tí ń sin ẹbọ tí ń ṣàlìjànú. Ara wọn ni yín àbẹ́ ìsara wọn. Èsì rẹ̀ ni pé ara wọn ni mí wàláhì. Mi ìsara wọn o. Kódà ọjọ́ báyìí prógámù kan dàwápọ̀ ni o. Tí bá rí prógámù bí tẹ́ ti ń pe bàbá òun ní bàbá àgbáyé, tí ìbá sọlá wọn ayé ò bá ti wú, tí ìbá sọlá wọn ọ̀run ò bá ti jàpọ̀. A rí fídíò bẹ. Èwo lè ké irú kí wá ní a gbé jẹ fún yín tí ẹ̀yin fi pọ̀ tó bá wọn. Tọ̀ tẹ́yì sí ìsara wọn. Wọ́n èé sọ̀gá yín, ẹ̀yin sọmọṣẹ́ wọn. Kí lẹ́yìn sí pọ̀ tó bá wọn láì sí pé ń ròyìn Ọlọ́run tẹ́yì sí pé ń ròyìn Ànábì sallallahu alaihi wasallam. Tọ̀ kẹwàá sí clarification ó tán. So ìkìlọ̀ tó wà ń bẹ̀ ni wípé ọlá wípé ẹ̀ṣọ́ pọ̀ mọ́rọ̀ pé ó rẹ̀ yín o, ààrẹ náà sì pọ̀ o. So ìní ò ní jẹ́ kí àbàyè drag but sẹ́rí tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀gá yín tó jẹ́ olólùfẹ́ tiwa tàjọ́ olólùfẹ́ wọn tí wọ́n sì jẹ́ ọ̀gá wa táwa gbà fún wọn tọ́lọ́hun sì ní jẹ́ ká sọ pé àgbà mọ́ kò ní jẹ́ ká wo sí bẹ́ẹ̀ ti ṣeun. Tí ẹ bá ti mọ̀ pé ẹ ní sọ dáadáa ń pa wọn, ẹ má sọ kankan nípa wọn láì dá mọ́, ẹ má parọ́ mọ́ wọn mọ́. Tí ẹ bá sì pé sọ pé ó rẹ̀ yín, àárẹ̀ yẹn náà làwa náà wá consider pé kó má ṣe páàrẹ̀ yẹn ló fẹ́ mú gbogbo nǹkan dání. Tí ẹ bá tún sọ̀rọ̀ tí ẹ fi ń pòwe mọ́ wọn, àwa náà ó sọ̀rọ̀ tá a pòwe mọ́ yín o. So kí gbogbo ẹni tó bá jẹ́ alájọṣe àtàlábàgbé bá gbé àfà ẹ pè wọ́n lákìísí. Ẹni ó bá rẹ̀ lọ́pọlọ àbó rẹ̀ ní bọ́dì àbó rẹ̀ láti nú kì í dá sọ̀rọ̀ social media o. Heart attack kan tó yára rán èèyàn lọ ọ̀run ní social media ó ti má wà lá. So wọ́n ó bu wa á gbà mára. Ṣẹ́ni tó bá mọ̀ pé ó rẹ̀ òun kò ní ìdíkò dá sọ̀rọ̀ social media. Tí ẹ bá yẹ ti tún sọ òkú sílé ọ̀gá yín tí sì ń jọ̀gá tiwa náà, a sọ òkú sọ́dọ̀ tí yín náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.